Hello. Hello, sir. Bàbá mi ẹ kálẹ̀ o. Ẹ káalẹ́, sir. Ilé olórogún lè tún kílẹ̀ ńlá kọjá sà. Mo fẹ́ kẹ́ advice mi lórí issue kékeré kan ni. Àgbọ̀yìn dàdé. Ìgbà tí Ọlọ́run ò tí ì dá mi lóhùn, mo pàdé ọmọbìnrin kan. Ó gbọ́ vision tí wọ́n sọ fún mi nígbà tí wọ́n ń jíṣẹ́ fún mi. So ó sá darapọ̀ mọ́ mi lórí àjò. Ó bá mi ṣe oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn kan gbà yẹn tó fara da ọ̀pọ̀lọpọ̀. Nínú ìrìn àjò yìí, ó lóyún fún mi. Ṣùgbọ́n ọ̀rẹ́ rẹ̀ gbà mọ̀ràn pé èmi tó lóyún fún èmi tí mi ò lè bọ́ ẹnu ara mi, ìyà ni ó jẹ níbi tó bá túpọ̀ fẹ́ gbọ́mọ fún mi. Unfortunately, ó ṣàpàdà parọ́ fún mi pé èmi kọ́ mo ní ọmọ. Bí mo ṣe wá ń bá yín sọ̀rọ̀ yìí, ó padà lọ fẹ́ mọ̀jẹ̀ ń dárúkọ iṣẹ́ tó yẹn ń ṣe lórí ètò. Yes sir. Àwọn iṣẹ́ aláṣọ ni, Ẹ ṣáà máa sọ̀rọ̀ yìí. uniform, ó ṣàpàdà lọ fẹ́ nìyẹn. Ẹnìyẹn tó wá padà fẹ́, ó bí ọmọ mi fún un. Òun náà ló convince ẹnìyẹn láti sọ ọmọ yẹn ní orúkọ tó jẹ́ orúkọ títí ó ní lọ́kàn. Now, kí n mọ̀ sọ ọ̀rọ̀ lọ jìnnà ni wípé mo fẹ́ gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Èmi àti ẹ̀ ti ríra, mo ti discuss pẹ̀lú ẹ̀ láti gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n tó ń sọ fún mi ni wípé ẹni tó ń bá gbé tó bá mọ̀ pé òun kọ́ lòun gbé ọmọ yẹn, ipò lè pa ọmọ yẹn gan kó pa òun. Torí ọ̀pọ̀lọpọ̀ gbà ó jẹ́ ẹnìkan tó máa ń gbé ammunition wá sílé. So ìyẹn ni mò ń wò wípé mo ṣe máa ń gbọ́ program pé kí ẹ là mí lóye kí ni mo lè ṣe. Ọ̀dọ̀ mo mọ school tọmọ yẹn ń lọ. Mo wá wò pé ṣé mo lọ sí school kí mo lọ mọ rí ọmọ yẹn ní wọ́n lọ wọ àti táwọ̀. Alàgbà kí ni age yín sà? I'm 45 years. Ẹ ti bí ọmọ mélòó sà? Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, mo ti bí ọmọ 3. Ọlọ́run á bá yín wò wọ́n. Amen. Pẹ̀lú agbára Ọlọ́run ẹ̀ ní fọwọ́ ara yín ṣera yín sà. Pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ gbọ́ òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín o. Ṣé ẹ mọ̀ pé alàgbà yẹn tó bá gbọ́n sìn pé nǹkan ló ń bí ọmọ? Ṣé ẹ mọ̀ pé a ṣe findings ẹ̀ á dẹ̀ mọ ẹni tó ní ọmọ yẹn yóò mọ̀ yín? Ṣé ẹ gbà ṣá? Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ọlọ́run ó lè pa yín. Tí n bá ní yọ́pọ̀ ta yín mò ń tàn yín jẹ ni. Ó lè finish yín, ẹ gbàgbé. Ó lè pàyàwó yẹn náà tó wà nílé yẹn, ó lè pa. Tó bá lẹ́mìí Ọlọ́run sọ pé yóò fọmọ yìí sílẹ̀ ní tiẹ̀, ó lè pa ọ̀tá yín sà. Àìmọye mistake àná tó lè ba ìgbésí ayé yẹn jẹ́ lénìí tí ò bá very very careful. Ẹ rojú tán ẹ̀ ń wá ìrojú káàkiri. Àìmọye ọmọ àlè nígboro sà. Ṣé ń wá ìmì ni? DNA test ó wọ́n bàjẹ́, wáyé tí wọ́n jẹ́ kó wọ́n, wáyé tí wọ́n ṣe 10,000 naira, 20,000 naira, wáyé tí wọ́n ṣe 50k. Last 2 years a ṣe kan a ṣe ní Mọ́kọ́lá 450,000 ni wọ́n ṣe. Ṣé ń wá ìmì ni? Wáyé tí wọ́n ṣe 10k 20k. Àgọ́ ọlọ́pàá yóò ti kún débi pé yóò ti sú àwọn gan. Torọ́kọ mi ò ti lu ìyàwó ẹ̀ bàjẹ́, ìyàwó mi ò ti lu ọkọ bàjẹ́. Domestic violence yóò ti kún gbòòrò bí nǹkan mi. Ẹ ṣe bí wọ́n fọ́n sílùú ni. Ẹ ti rójú ẹ̀ ń wá ìrójú káàkiri. Arábìnrin yẹn sọ fún yín, ó ló lè pa ó lè pọ̀ ọmọ gan. Ẹ mọ̀ jẹ́ ń tàn yóò yẹ kó jẹ́ ayé tán, ó lè pẹ̀yìn gan. Bẹ́ẹ̀ mo sọ fún yín sà. Tó bá ṣe é ṣe lọ́jọ́ iwájú ọ̀rọ̀ máa sọra ẹ̀. Tí ò bá dẹ̀ sọra ẹ̀, ẹ lọ mọ́ mú mi sí ọmọ tẹ́ ẹ ti bí, wọ́n á yàn wọ́n á yanjú. Ẹ tó wá gbọ́ kan sí i, ẹ ti ń gbọ́ àwọn ètò mi tó gbà wò sà. Kó ṣe yí àbá. Ẹ ṣe bóyá tẹ bá ti ń gbọ́ tẹ́lẹ̀, mo gbé ìṣẹ̀lẹ̀ àbàmì kan tó fara pẹ́rù tì yín sà. Mo dẹ̀ sọ ẹni obìnrin yẹn sọ wípé arákùnrin yẹn sọ pé ẹni tó bí ọmọ fún yẹn náà tó lọ gbọ́ ọmọ bà fọ́ṣun. Arábìnrin yẹn sà, ó dẹ̀ fojú arákùnrin tó ń kílèmù ọmọ yẹn, ó dẹ̀ fa ojú ẹ̀ mọ́ra. Tán fi jọ ní àjọṣepọ̀. Arákùnrin sọ pé láti gbà yẹn nìkan òun ti dàrú tóun ti wọlé àárẹ̀.
ìyẹn ni pé obìnrin tó wá bá yín gan ojú ẹ̀ lẹ́ ń wo ẹ̀ mọ̀kàn ẹ̀ tẹ́ ẹ bá dá láàmú jù èyí tó fi máa lùsì márèèjì ẹ̀ ó lè fi nǹkan ṣọ̀tá tiyín gangan tá lóbìnrin ò lè mú kọ́lọ̀ mọ̀ jẹ́ kí ayé mú wá. mi àmì Jésù. ìtẹ́ ìmọ̀ sọ ni pé once débẹ̀ always débẹ̀ yóò kàn gbé yín lóòótọ́ ẹ̀ ni kò sí tí ò lè ṣe sà. ẹ ṣàánú ìyàwó yín tó wà nílé o tó bá wù yín láti bí ọmọ sí sisi kúnta o age 45 sì níyìn o ṣó ti yẹ yín sà. ẹ̀ṣọ́ mọ́ ń ta ẹgbọ́mọ ẹ̀ṣọ́ mọ́ ń ta ẹ̀fẹ́yàwó tẹ́ bá fẹ́ fẹ́yàwó ibi tẹ́ ẹ̀ ń nasẹ̀ sí yẹn tẹ́ ẹ bá fà á jù 50-50 ni o ṣó ti yẹ yín o wọ́n dẹ̀ ṣògùn àìkú fún ẹ o ní òṣìṣẹ́ o ò tí ì kú náà o tẹ́ni bá wá kú gan ta ló fẹ́ claim owó lọ́dọ̀ babaláwo pé ó mọ̀ ti kú. ẹ ṣàánú ìyàwó ẹ ṣàánú àwọn ọmọ yín o ju gbogbo ẹ lọ ẹ ṣàánú ara tiyín náà sà Ọlọ́run ní fi yín lẹ̀ sà. Ọlágbára Ọlọ́run ẹ kú kalẹ̀. Thank you very much.